mo fẹ́ ọ ńgbà gbogbo olúwa olóore. a fi ògo. arábìnrin Annie Ox ni ó kọ orin mo fẹ́ ọ nígbà gbogbo. a bí arábìnrin Annie Ox ní ìlú kékeré kan ní New York ní ọdún 1835. ó lọ sí ilé ìwé ìjọba. nígbà tí ó di ọmọ ọdún 14, olùkọ́ wọn nígbà náà kọ́ wọn bí a ṣe ń kọ ewì. láti ìgbà yìí ni ó ti mọ̀ nípa kíkọ ewì. nígbà tí ó pé ọmọ ọdún 23, ó fẹ́ arákùnrin Charles Ox. Ọlọ́run sì pèsè ọmọ 3 fún wọn. wọ́n darapọ̀ mọ́ ìjọ tí a ń pè ní ìjọ onítẹ̀bọmi Park. àlùfáà Robert Lowry tí ó jẹ́ àlùfáà ìjọ tí wọ́n darapọ̀ mọ́ yìí pẹ̀lú ti kọ ọ̀pọ̀lọpọ̀ orin tí a ń lò nínú ìsìn lónìí. arábìnrin Annie Ox náà fi ọ̀pọ̀lọpọ̀ ìwé orin rẹ̀ hàn àlùfáà ìjọ wọn yìí. àlùfáà àwọn yìí máa ń gbà á níyànjú láti tẹ̀síwájú nípa kíkọ àwọn orin fún ìrere. àlùfáà ìjọ wọn yìí ra ọ̀pọ̀ nínú àwọn ìwé orin èyí tí Annie Ox ti kọ. lówùúrọ̀ ọjọ́ kan, bí arábìnrin Annie Ox ṣe jí tí ó ń gbá ilẹ̀ inú ilé wọn, lójijì ni ó ní ìmọ̀lára sísúnmọ́ Ọlọ́run. ó sì béèrè lọ́wọ́ ara rẹ̀ pé báwo ni ènìyàn ṣe lè máa gbé láìsí Ọlọ́run, bóyá nínú ayọ̀ tàbí nínú ìrora. èyí ni ó mú èrò orin yìí wá sọ́kàn rẹ̀ pé òun nílò Ọlọ́run ní gbogbo wákàtí. arábìnrin Ox wá fún àlùfáà ìjọ wọn ní ẹ̀sìn ọ̀rọ̀ orin yìí. àlùfáà wọn yìí ni ó fi ohùn sí ọ̀rọ̀ orin yìí, èyí tí orin yìí sì kọ́kọ́ jẹ́ lílò níbi ètò àjọ ńlá tí wọ́n fi sọrí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ní ìlú Cincinnati, Ohio ní ọdún 1872. ọ̀rọ̀ orin yìí kò yé òun gangan tí ó kọ ọ́ nígbà náà, àfi ìgbà tí ọkọ rẹ̀ olólùfẹ́ rẹ̀ kú ní ọdún 1888 tí ó wá wò ó sọ́tún wò ó sósì pé kò rọrùn kí ẹrù ènìyàn méjì di ti ẹnìkan ṣoṣo. ó rí i pé kò sí ẹnikẹ́ni tí èèyàn lè fi ọ̀rọ̀ lọ̀ mọ́. ó kù òun nìkan àti àwọn ọmọ rẹ̀. àṣé orin yìí yóò ní ipa nínú ayé Annie Ox. ọ̀rọ̀ orin yìí ni ó ń rò títí tí àwọn àna rẹ̀ fi ránṣẹ́ sí i pé kí wọ́n máa gbé ọ̀dọ̀ àwọn. kí ìrònú rẹ̀ lè túbọ̀ dínkù. fún ìwọ olùgbọ́ mi tí ó ń la ìkóríta irú èyí kọjá lọ́wọ́lọ́wọ́, ọ̀pọ̀ ènìyàn lè ti ṣe ìlérí fún ọ nígbà tí olólùfẹ́ rẹ lọ́kùnrin tàbí lóbìnrin fi ọ́ sílẹ̀ láìròtẹ́lẹ̀, ṣùgbọ́n tí wọ́n ti já ọ nítàn mọ́. jẹ́ kí ó yé ọ pé Ọlọ́run nìkan ni o nílò ní wákàtí gbogbo. gbàgbé gbogbo ìlérí tí wọ́n ṣe fún ọ nígbà náà. pé Ọlọ́run kí ó bá ọ gbé bùkátà náà. arábìnrin Annie Ox kú ní ọdún 1918 lẹ́yìn ọdún 62. orin yìí jẹ́ ọ̀kan lára àwọn orin tí wọ́n fi ìfẹ́ tí wọ́n ní sí Jésù Kristi hàn lákòókò ìṣòro tàbí ayọ̀. olórin yìí nífẹ̀ẹ́ Jésù Kristi gan-an ni. ìdí nìyí tí ó fi tẹnu mọ́ ìfẹ́ rẹ̀ nínú Kristi ní ìbẹ̀rẹ̀ ẹsẹ̀ kọ̀ọ̀kan àti ègbé rẹ̀. bákan náà, ó mọ̀ pé èrè ńlá ń bẹ nínú kí ènìyàn nífẹ̀ẹ́ Jésù Kristi gẹ́gẹ́ bí ó ti fẹ́ àwa náà. dájúdájú, orin yìí jẹ́ ìpèníjà fún wa láti máa fi ìfẹ́ wa hàn sí Jésù Kristi olùgbàlà wa ní gbogbo ọjọ́ ayé wa. kí a sì máa jẹ́ kí ìjì ayé gbé wa lọ lákòókò ìpọ́njú tàbí ayọ̀ ayé. ìtumọ̀ ẹsẹ̀ kọ̀ọ̀kan. ẹsẹ̀ kìíní fi yé wa pé Jésù Kristi jẹ́ Olúwa olóore. kò sí ohun kankan tí ó lè fún wa ní àlàáfíà bí rẹ̀, torí pé ọmọ aládé àlàáfíà ni. ẹsẹ̀ kejì fi yé wa pé bí a bá dúró ti Olúwa, ìdánwò kò lè nípa lórí wa. ẹsẹ̀ kẹta fi hàn wá bí olórin yìí ṣe nífẹ̀ẹ́ sí Jésù Kristi sí lákòókò ayọ̀ tàbí ìṣòro. ó wá gbàdúrà pé kí Olúwa tètè bá òun gbé, kí ayé rẹ̀ má ṣe já sí asán. ẹsẹ̀ ìkẹrin àti ìkarùn fi ìtara olórin yìí hàn bí ó sì jẹ́ lógún sí pé kí Olúwa kọ́ òun ní ìfẹ́ rẹ̀. bákan náà ẹ̀wẹ̀, ó fẹ́ kí ìlérí Olúwa ṣẹ mọ́ òun lára. ègbé orin yìí fi yé wa pé olórin yìí fẹ́ràn Jésù Kristi nígbà gbogbo. ó wá gbà á ládùúrà pé kí Olúwa bùkún òun bí òun ṣe ń kígbe pé. ẹ̀kọ́ tí orin yìí kọ́ wa. ó kọ́ wa kí a nífẹ̀ẹ́ sí Jésù Kristi dáadáa. ó jẹ́ kí a mọ̀ pé Jésù nìkan ló lè fún wa ní àlàáfíà. ó jẹ́ kí a mọ̀ pé olóore ọ̀fẹ́ ni Jésù Kristi. ó jẹ́ kí a mọ̀ pé
bí Olúwa bá wà pẹ̀lú wa ìdánwò kankan kò lè borí wa. Ó kọ́ wa kí ìfẹ́ wa sí Jésù Kristi má ṣe yẹ̀ lásìkò ìṣòro tàbí ayọ̀. Ó kọ́ wa kí a máa gbàdúrà kí ìlérí Ọlọ́run fún ayé wa lè ṣẹ mọ́ wa lára. Bákan náà kí Olúwa lè ṣe wá ní tirẹ̀ ní tòótọ́ kí a sì lè jẹ́ ọmọ alábùkún fún lọ́dọ̀ rẹ̀. Bí o bá ń la irú ìkóríta tí arábìnrin Annie Ox là kọjá yìí lọ́wọ́lọ́wọ́, mú ìwé orin rẹ kí a jọ kọ orin yìí papọ̀. Mo fẹ́ ọ nígbà gbogbo. Fún ní